Alhaji Oríyọmí Hamzat tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley lórí ọ̀rọ̀ tó sọ nígbà ikú Mohbad tó sì pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí lo orin Naira Marley ní iléeṣẹ́ rédíò Àgídìgbo bí òun ṣe ń sọ̀rọ̀ náà. Eléyìí tún ga o, gbogbo abiyamọ a ò mọ̀ ní fojú sunkún ọmọ. Ṣẹ́yìn náà ti gbọ́ bí Ibrahim Chatta ṣe ṣàlàyé bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin. Ó ga o, wọ́n mà ní ọkọ Mercy Aigbe tí tó fẹ́ fẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge kan gẹ́gẹ́ bí ìyàwó tuntun. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Oríyọmí Hamzat tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley lórí ọ̀rọ̀ tó sọ nígbà ikú Mohbad tó sì pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí lo orin Naira Marley ní iléeṣẹ́ rédíò Àgídìgbo bí òun ṣe ń sọ̀rọ̀ náà. Gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo tó gbajúmọ̀ dáadáa ní ìlú Ìbàdàn ni Alhaji Oríyọmí Hamzat ti jáde síta báyìí o láti tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley. Bẹ́ẹ̀ ló ní láti àkókò tí òun sọ ọ̀rọ̀ náà lọ àwọn yóò bẹ̀rẹ̀ sí lo orin ọmọkùnrin olórin tàkasúfèé ilẹ̀ wa ni Hafiz Fáṣọlá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Naira Marley. Ó ní àwọn ti gbẹ́sẹ̀ kúrò lórí bí iléeṣẹ́ rédíò àwọn ṣe fòfin de lílo orin rẹ̀ àti gbogbo orin tó bá jáde láti iléeṣẹ́ rẹ̀ ní iléeṣẹ́ rédíò àwọn láti nǹkan bí ọdún méjì sẹ́yìn látàrí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀dọ́mọdé olórin tó kú lójijì ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ní Ìlérí Olúwa lọ́ba tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad àbí Ìmọ́lẹ̀. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025 ní Alhaji Hamzat Oríyọmí jáde síta tó sì ṣe àwọn àlàyé yìí. Nígbà tó ń sọ̀rọ̀ àgbà agbóhùnsáfẹ́fẹ́ yìí ní mo ti fìgbà kan sọ pé ká má lo orin Naira Marley ní iléeṣẹ́ wa mọ́. Àwa náà tí a kò lo orin rẹ̀ mọ́ ó dùn wá ṣùgbọ́n ẹ̀mí ọmọ èèyàn là ń sọ̀rọ̀ lé lórí àti nítorí ìwádìí tó ń lọ lọ́wọ́ nígbà náà gbogbo wa la sì gbọ́ ohun táwọn ọlọ́pàá ń sọ. Ọ̀rọ̀ náà sì jinlẹ̀ débi pé ó ju nǹkan tí irú wa wọ̀nyí lè sọ̀rọ̀ púpọ̀ lé lórí. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti wá débi tó dé yìí tó sì ti pẹ́ dáadáa kò sí ipa kankan tí àwa kó lórí ọ̀rọ̀ náà. Àwa ò kó ipa kankan lórí ọ̀rọ̀ Naira Marley bóyá a lo orin rẹ̀ tàbí a kò lo orin rẹ̀ o kò ní kó má dé ibi tó máa dé. A lo orin rẹ̀ tàbí a ò lo orin rẹ̀ kò ní kó má tà o. A lo orin rẹ̀ tàbí a ò lo orin rẹ̀ kò ní kí ajé má wọgbà rẹ̀. Ṣùgbọ́n láti fi hàn pé a kì í ṣe ọ̀tá rẹ̀ a ò sì bá a dá nǹkan kan pọ̀ bẹ́ẹ̀ la ò gbèrò aburú kankan sí i nígbà tí òun náà kò ṣe aburú kankan sí wa. A ṣe ládùúrà pé kí Ọlọ́run bá wa tẹ́ ọmọ tó kú sáfẹ́fẹ́ rere. Ọlọ́run yóò sì san gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ lẹ́san. Ọlọ́run kò sì ní jẹ́ kí kálukú wa fojú sunkún ọmọ. Àwọn kan tiẹ̀ ní kí n lọ bẹ̀ Naira Marley. Mo ní ṣé Naira Marley sọ pé mo ṣẹ̀ òun ni. Èmi pẹ̀lú rẹ̀ ò jà bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó pa wá pọ̀. Lẹ́yìn orin rẹ̀ tí wọ́n ní ká má lò mọ́ a sì ti bẹ̀rẹ̀ sí ní lò báyìí. A ò sáà sọ pé ó pààyàn a ò sì sọ nǹkan kan. Ẹni téèyàn bá bájà tàbí téèyàn bá jẹ́ oníbàjẹ́ ara èèyàn máa ń sọ fún pé má bínú ọ̀rọ̀ tí mo sọ sí ọ. Ní báyìí àwa náà ti gbẹ́sẹ̀ a sì tètè sùn mọ́lẹ̀. Látòní lọ a lè máa lo orin Naira Marley ní iléeṣẹ́ rédíò wa. Báyìí ni gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ ìlú Ìbàdàn yìí ṣe àlàyé tó sì gbé ọ̀kan nínú orin Naira Marley sí lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi hàn pé àwọn ti ń lo orin Naira Marley ní iléeṣẹ́ rédíò náà. Tí ẹ ò bá gbàgbé láti bí ọdún méjì sẹ́yìn tí Ìlérí Olúwa lọ́ba tí àwọn èèyàn mọ̀ sí Mohbad tó ń kọrin lábẹ́ iléeṣẹ́ ọmọkùnrin olórin yìí ti kú ní wàhálà ti dé bá ọ̀gbẹ́ni Hafiz Fáṣọlá ìyẹn Naira Marley. Ẹ̀sùn tí àwọn èèyàn sì fi kàn ni pé ó mọ̀ nípa ikú Mohbad táwọn kan sì ń sọ pé kì í ṣe pé ó mọ̀ nípa ikú tó pa ọmọkùnrin yìí nítorí pé kò sí nílé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé olóògbé náà ti ké gbàjarè jáde kó tó jáde láyé pé ọ̀gá òun yìí ń fi ọwọ́ agbára jẹ òun níyà tó ní tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí òun kí wọ́n mú ọ̀gá òun yìí tó sì tún fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá ṣùgbọ́n tí wọn kò ṣe ohunkóhun sí i. Eléyìí ló mú kí àwọn èèyàn máa bínú sí i tí wọ́n sì ń sọ pé ó ti pa ọmọkùnrin yìí lápasáyé kó tó di pé ó padà gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Lẹ́yìn gbogbo fàmífà tó ṣẹlẹ̀ lórí ayélujára táwọn èèyàn sì tún padà dẹ́yẹ sí orin ọmọkùnrin olórin yìí ni wọ́n padà gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì wẹ òun àti ọ̀rẹ́ rẹ̀ Samson Balógun tí àwọn èèyàn mọ̀ sí Sam Larry mọ́ pé wọn kò mọ ohunkóhun nípa ikú Mohbad. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà náà ló fà á tí àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn kan fi fòfin de lílo orin rẹ̀ lórí afẹ́fẹ́ tí wọn kò sì lo orin rẹ̀ àti àwọn olórin tó wà lábẹ́ rẹ̀ mọ́ ní iléeṣẹ́ wọn. Tí iléeṣẹ́ rédíò Àgídìgbo náà sì jẹ́ ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tó ṣe eléyìí. Ṣùgbọ́n pẹ̀lú ìkéde tí Alhaji Oríyọmí Hamzat ṣe báyìí ó fi hàn pé gbogbo ọ̀rọ̀ náà ti lọ sópin ìgbàgbé. Eléyìí tún ga o, gbogbo abiyamọ a ò mọ̀ ní fojú sunkún ọmọ. Ṣẹ́yìn náà ti gbọ́ bí Ibrahim Chatta ṣe ṣàlàyé bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí Ọlọ́run jogún oríṣiríṣi ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá fún ni Ibrahim Abiodun Chatta tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní òjò òjà ṣe àlàyé ìrírí kan tó bani nínú jẹ́ gidigidi pẹ̀lú bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ obìnrin nítorí pé kò rówó ilé ìwòsàn san. Nínú fídíò kan tó ń káàkiri orí ayélujára báyìí ni àgbà òṣèré yìí ti sọ ìtàn yìí nígbà tó wà láàrin àwọn òṣìṣẹ́ oko eré
àti àwọn òṣèré mìíràn lóko eré kan tí wọ́n wà. Níbẹ̀ ló ti ṣe ìrántí ìṣẹ̀lẹ̀ tó ń domi tútù sí lọ́kàn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ibrahim ṣàlàyé pé wọ́n gbé ọmọ rẹ̀ yìí dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó wà ní agbègbè Ìdó nílùú Èkó, ṣùgbọ́n wọ́n kọ̀ láti bẹ̀rẹ̀ ìtọ́jú ọmọ náà nítorí pé òun ò rówó san. Ó ní pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí òun bẹ dókítà àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà, wọ́n fà kékọ́rí. Wọ́n ní àfi kí òun san ìbá owó díẹ̀ kí àwọn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ yìí. Àgbà òṣèré yìí ní gbogbo ìgbìyànjú òun láti rówó ìtọ́jú yìí ló já sí pàbó. Abíyamọ yìí ní òun fi ẹsẹ̀ rìn láti ọ̀nà jíjìn bóyá òun máa rí owó gbà lọ́wọ́ ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀, ṣùgbọ́n òun kò rí títí tí ọmọ náà fi padà jáde láyé. Ohun tó tún túbọ̀ gbomi lójú àwọn èèyàn tó wà níbi tí òṣèré yìí ti ṣàlàyé ni pé lẹ́yìn tí ọmọ yìí jáde láyé, ó ní òun ò rí owó ra pósí fún un. Ó ní kírètì ọtí ẹlẹ́rìndòdò Coca-Cola onípákó ni wọ́n fi sin òkú ọmọ òun obìnrin yìí. Òṣèré ilẹ̀ wa Ibrahim Chatta sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ọmọ òun tó di olóògbé yìí, tó sì jẹ́ pé àìpẹ́ yìí gan ni òun sọ fún ìyàwó òun àti àwọn tó wà láyìíká òun lẹ́yìn ìgbà tí òun dé láti ìrìn àjò lọ sí ìlú Dubai ní orílẹ̀-èdè United Arab Emirates. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò tó ń káàkiri orí ayélujára yìí, òṣèré tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara yìí ní ọmọ tí mo kọ́kọ́ bí kì í ṣe Malik, wọ́n gbé lọ sílé ìwòsàn, a nílò owó, mo wá fẹsẹ̀ rìn, mo wá rìn láti ìjọra Bádíà, ṣe mọ Èkó dáadáa náà, mo wá gba ojú irin dé Màkókó, láti Bádíà mo lọ sí Orílẹ̀, mo ní gbogbo inú Sùúrùlérè, àwọn ibi tí mo máa ń kiri pọfupọ́ọ̀fù gbà, mo lọ sí Ṣítà, jáde wá sí Lawansin, jáde wá sí Stadium, jáde wá sí Jubi Martins, ojú irin Costain dé Màkókó, mi ò dẹ̀ rówó títí tọmọ yẹn fi kú mọ́ mi lọ́wọ́. Kírètì ni wọ́n fi sin, kírètì kóòkì ìjọ̀hún, pákó yẹn ni wọ́n fi sin. Àwáwù ọmọbìnrin ẹyọ kan tí mo ní nísìn, ọjọ́ tí mo lọ sí Dubai tí mo ra diamond pé kí wọ́n bá mi fi sí ẹsẹ̀ rẹ̀, ìyá rẹ̀ bínú pé ṣebí òun lòun bí. Mo ní mo ti bímọbìnrin rí pé báyìí ló ṣe kú, gbogbo wọn kàn bú sẹ́kún ni. Mo dẹ̀ ń dáná lọ́wọ́ ní yàrá ìdáná, wọn ò tí ì gbọ́ ìtàn yẹn rí lẹ́nu mi, ṣùgbọ́n nígbà tí ó ń bínú pé mi ò ra kinní kan fún òun ni mo fi wá sọ fún un pé Àwáwù lọmọbìnrin kan tí mo ní, mo ti níkan tẹ́lẹ̀ rí, báyìí ló ṣe kú. Kírètì onípákó ni wọ́n fi sin ọmọ mi. Mo fẹ́ràn gbogbo ọmọ mi o, mẹ́ta náà sì ni Ọlọ́run fún mi, àmọ́ mo fẹ́ bí sí i. Ṣẹ̀rí Àwáwù orúkọ ìyá mi ni mo fi sọ, nítorí lẹ́yìn ikú ìyá mi ni mo bí i. Fún dé èyí mo máa ń pè ní ìyá mi, kò sì sí nǹkan tó fẹ́ rà tí mi ò ní fún un. Nǹkan ìbànújẹ́ ló jẹ́ nígbà náà, ṣùgbọ́n ayọ̀ ni lónìí. Báyìí ni òṣèré tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Bàbá Tápà yìí ṣe sọ ìrírí tó gbomi lójú ẹni yìí, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń fi ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ làwọn kan bu ẹnu àtẹ́ lu ètò ìlera orílẹ̀-èdè wa, tí wọ́n ní àìlówólọ́wọ́ jẹ́ ìyàtọ̀ ńlá tó wà láàrin ẹni tó máa kú àti ẹni tó máa yè. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé ìtàn tí Ibrahim sọ yìí bà mí lọ́kàn jẹ́, pàápàá jùlọ ọ̀rọ̀ kírètì kóòkì tó sọ yìí bà mí nínú jẹ́ gidigidi. Kí Ọlọ́run má jẹ́ kí a rí ara wa ní ipò tí kò ní sí olùrànlọ́wọ́ kankan. Ẹlòmíì tó sọ̀rọ̀ ní ìdí nìyí tí mi ò ní fi ẹni tó ń ṣe làálàá ṣe yẹ̀yẹ́ láyéláyé, nítorí kò sẹ́ni tó mọ irú ogun tí wọ́n ń jà. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ ní àwọn ilé ìwòsàn wa nílò láti fòpin sí àwọn ìwà burúkú tí wọ́n máa ń hù yìí, tí wọ́n máa kọ̀ láti ṣètọ́jú aláìsàn nítorí owó. Èèyàn mélòó ló nílò láti kú nítorí eléyìí? Ó ga o, wọ́n mà ní ọkọ Mercy Aigbe tí tó fẹ́ fẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge kan gẹ́gẹ́ bí ìyàwó tuntun. Ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ láàrin lọ́kọ-láyà ni àwọn kan sọ nípa òṣèrébìnrin ilẹ̀ wa ní Mercy Aigbe àti ọkọ rẹ̀ Kazeem Adeoti, tí àwọn èèyàn sì ti ń fẹ̀sì pé kí wọ́n má tún dá egbò tó ti jiná lu kó má bàa ṣẹ̀jẹ̀. Gbogbo èèyàn ló sà ti mọ̀ pé Mercy Aigbe àti ọkùnrin mákẹ́tà tí gbogbo èèyàn fẹ́ràn dáadáa ní Kazeem Adeoti ṣe ìgbéyàwó ní bí ọdún díẹ̀ sẹ́yìn, tó sì jẹ́ pé títí di bí a ṣe ń sọ yìí, níṣe làwọn míì ń bú òṣèré ilẹ̀ wa yìí pé níṣe ló dalé onílérú pẹ̀lú bó ṣe gbọ́kọ lọ́kọ. Kódà kò sírúfẹ́ orúkọ táwọn èèyàn ò fẹ́ pé òṣèré tó tún máa ń pe ara ẹ̀ níyàwó Dìódà ìtàn nígbà náà. Ṣùgbọ́n ó jọ pé ní báyìí ọ̀pọ̀ èèyàn tó ń bú Mercy Aigbe ti ń pàlọ́ ẹnu dà báyìí. Eléyìí kò sì sẹ̀yìn fọ́tò kan tí òṣèré yìí àti ọkọ rẹ̀ yà tí wọ́n sì gbé sórí ìkànnì ayélujára wọn. Tẹnu kọ́ tètè bọ̀lìsì kọ́, lóòótọ́ àwọn àwòrán náà dùn wò, bẹ́ẹ̀ ni wọ́n jojú ń gbèsè. Níṣe ni Alhaji Adeoti dàbí ọkùnrin tó wà ní Ṣàngó Òde tó ṣẹ̀ṣẹ̀ ń wá ìyàwó. Ó dùn rí bẹ́ẹ̀ ló dùn wò pẹ̀lú bí ojú rẹ̀ ṣe gún régé. Mercy náà ẹ̀wẹ̀ ò gbẹ́yìn pẹ̀lú bó ṣe rú sí kaba tó dúró déédéé lọ́rùn rẹ̀, tí àwọ̀ rẹ̀ náà sì tutù minimini bí èjì òwúrọ̀. Fọ́tò tí lọ́kọ-láyà yìí gbé síta ló ń dá àwọn èèyàn lọ́rùn. Lọ́pọ̀ nínú wọn sì ń sọ pé tá a bá ní purọ́, àwọ̀ ọkùnrin yìí fi hàn pé ó rí ìtọ́jú àti ìfọ̀kànbalẹ̀ tó péye gbà lọ́dọ̀ Mercy. Wọ́n ní àyípadà rere ti bá Alhaji yìí tó sì ń fojoojúmọ́ dàbí ọmọdé sí i. Bí àwọn èèyàn ṣe ń kí ni wọ́n ń kí, tí wọ́n sì ń sọ pé àjọṣepọ̀ wọn
kò ní dàrú títí láéláé. ṣùgbọ́n ṣàdédé ni àwọn aríjẹ nídìí ìbàjẹ́ kan sì bẹ̀rẹ̀ sí ní gbé ìròyìn kan tí ẹ kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ káàkiri pé àgbà mákẹ́tà fíìmù yìí ìyẹn Kazeem Adeoti ti ń gbèrò láti gbé ìyàwó míì. wọ́n ló múra láti fẹ́ alóńgẹ́ omidan ẹlẹ́jẹ̀ tútù míì lé Mercy Aigbe táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu ọmọkùnrin yìí. tí wọ́n sọ pé kí ni àgbà mákẹ́tà ètò ń wá káàkiri. wọ́n ní ṣé ó máa ní Mercy Aigbe kò gbafẹ́ tó ni tàbí tẹwà ní ká tún sọ ni. bẹ́ẹ̀ làwọn míì sọ pé kí wọ́n fi Alhaji Kazeem Adeoti sílẹ̀ nítorí tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ó ní ẹ̀tọ́ láti fẹ́ ìyàwó mìíràn nítorí pé mùsùlùmí ni àti pé Mercy Aigbe náà kì í ṣe ìyàwó rẹ̀ àkọ́kọ́. wọ́n ní fífẹ́ ló fẹ́ Mercy léèyàn kò sì sí ohun tó burú nínú kó fẹ́ lòmíì náà lé Mercy.